ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ níbo ni à ń bá ọ̀rọ̀ Justice for Mohbad lọ ẹ jọ̀ọ́ kí lẹ̀yin rò wípé ó máa ṣẹlẹ̀ sí Justice for Mohbad pẹ̀lú bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ ẹ̀yin olólùfẹ́ mi awuyewuye tó ń lọ níta tó ń lọ lórí social media lórí ọ̀rọ̀ Yomi Fabiyi òun ni mo ní kí n sáré wá fi tó yín létí mi ò mọ̀ bóyá ẹ̀yin olólùfẹ́ mi kan bóyá ẹ ti gbọ́ but mo dẹ̀ mọ̀ wípé ó ṣeé ṣe kí àwọn kan máì tí gbọ́ lórí ọ̀rọ̀ Yomi Fabiyi ni tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ níṣẹ́ òṣèré orí ìtàgé ni gbogbo àwọn èèyàn kọ́kọ́ mọ̀ sí láti orí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà òun àwọn èèyàn ti mọ professional gangan tó mọ̀ wípé ó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ìgbà tọ́rọ̀ Justice for Mohbad náà dẹ̀ tún jáde lóòótọ́ ó late láti jáde but nígbà tó jáde ẹ̀yin olólùfẹ́ mi a rí iṣẹ́ takuntakun tí Yomi Fabiyi ṣe tó bá sọ pé èèyàn gbìyànjú Yomi Fabiyi gbìyànjú tó bá sọ pé èèyàn fàyà dínkù Yomi Fabiyi ó fàyà dínkù ó forí rọ ikú kódà látòrí ọ̀rọ̀ Justice for Mohbad òun náà ni mo fẹ́ lè sọ pé ó gbé kúrò ní ìlú Naija tó fi sá lọ sí UK tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí àmọ́ àwọn rògbòdìyàn tó wà ń lọ lórí social media lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó wá ń kan mí lóminú tí ẹ bá gbàgbé bí ọjọ́ mẹ́ta sí mẹ́rin kan sẹ́yìn tí mo sì ṣe fídíò kan láti fi plead fún Mr. Yomi Fabiyi pẹ̀lú Bukky Jesse torí pé kí ni awuyewuye tó ń lọ ní àárín wọn pé kò ní dáa kí àwọn méjì tó ń jà fún Justice for Mohbad kí wọ́n tún máa bára wọn jà now ẹ̀yin olólùfẹ́ mi ọ̀rọ̀ yìí ti wá ń kọjá bá a ṣe ń wò ọ̀rọ̀ yìí ti wá ń kọjá bẹ́ẹ̀ kódà èmi fún ara mi gan ó ti wá fẹ́ máa kan mí lóminú tó bá fi lè mú ẹ̀yin olólùfẹ́ mi mo fẹ́ kẹ́ listen gbọ́ tọ́pìkì mi dáadáa mo fẹ́ kẹ́ listen kẹ́ gbọ́ analysis mi dáadáa ọ̀rọ̀ Mr. Yomi ti fẹ́ pín sí méjì báyìí lọ́kàn ti tèmi though mo sì fún wọn ní 70% pé Justice for Mohbad ni wọ́n ń jà fún let's say benefit of doubt 30% but nǹkan tó wá ń kọ́ mi lómi nínú ọ̀rọ̀ ẹ̀rọ gangan òun ni wípé n tó bá fi lè mú àwọn ráìfà méjì ọ̀tá méjì tá a mọ̀ wípé ọ̀tá náà àwọn méjèèjì táwọn méjèèjì bá wá lè combine together tó wá fèsì èèyàn kan wípé ọ̀tá nìwọ náà pẹ̀lú nǹkan tó sọ pé ó gbé dání ǹjẹ́ ò ní wò wípé ọ̀rọ̀ yẹn ti ní bá mi nù gbogbo alámọ̀ pé Bukky Jesse àti Lady K Yèyé Kudi Amin àtàtọ́jú ni wọ́n tí wọn kì í fẹ́ gbọ́ ara wọn tí gbogbo wa mọ nǹkan tó ti jọ bára wọn kò sẹ́yìn tó ti jọ ń bára wọn kò lọ́wọ́lọ́wọ́ báyìí Yèyé Kudi Bukky Jesse tí àwọn méjèèjì bá lè parapọ̀ tí wọ́n wá ń takù Yomi Fabiyi ẹ wò mi ò gbọ́dọ̀ máa sọ gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ against Yomi Fabiyi mi ò gbọ́dọ̀ máa sọ ó ṣeé ṣe kẹ́yìn kan ti gbọ́ but èmi ò fẹ́ máa sọ wọn ọ̀rọ̀ yẹn lórí platform báyìí because at the end of the day tí kò bá lọ rí bẹ́ẹ̀ mi ò ní fẹ́ kí ẹ̀yin lólùfẹ́ mi kẹ́ wà disappointed pé ẹlẹ́ẹ̀lẹ́ ọ̀dọ́ ìlànà ti gbọ́ báyìí because èmi ti rí àwọn tó gbọ́ ọ̀rọ̀ ní orí platform mi báyìí tó lọ fi àtàkì kí lórúkọ bọ̀bọ̀ yìí Bella Shmurda pé ọ̀rọ̀ ẹ orí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV òun ni mo ti gbọ́ àṣírí èèyàn báyìí ní ẹ́ so èmi máa ń fẹ́ kó yẹ pé àwọn nǹkan tó máa jáde níbi báyìí confam ni ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ bí báyìí anywhere bí tẹ́ bá dé bẹ́ẹ̀ lẹ ṣe máa bá so òun ni mi ò ṣe lè sọ gbogbo àwọn ọ̀rọ̀ tí mo gbọ́ nínú fídíò especially Bukky Jesse mi ò lè máa sọ síta but nǹkan tó wá ń kọ́ mi lóminú ni wípé ṣé lóòótọ́ ni gbogbo nǹkan tí wọ́n ń sọ against Yomi Fabiyi
àbí àwọn anti-justice ni wọ́n ń ṣiṣẹ́ yìí. Mo dẹ̀ mọ̀ dájú wípé Bukky Jesse òun náà kì í sọ nǹkan tí ò bá mọ̀. Yèyé Kudi náà wọ́n máa ń wádìí ohun gbogbo dájú kan tó máa sọ síta. Ìyẹn ló wá ń kan mí lóminú pé níbo ni àwọn pípù yìí ti gẹ̀ẹ́tì fáàtì yìí tó fi wá gún ègèsì Yomi Fabiyi. Ẹ̀yin lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Mo fẹ́ kí fídíò yìí kó kan Yomi Fabiyi lára ẹ jọ̀ọ́. Ẹ bá mi share fídíò yìí, mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́. Gbogbo ẹ̀yin lólùfẹ́ Justice for Mohbad tó bá yẹ pé lótìtọ́ àti lódodo tọkàntọkàn òun lè fi ń wá justice fún Mohbad. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ ti subscribe ẹ jọ̀ọ́ ẹ subscribe kí gbogbo àlejò máa jẹ ìgbádùn ètò yìí. Ẹ jọ̀ọ́ tí fídíò yìí bá lè kan Mr. Yomi Fabiyi lára, Mr. Yomi Fabiyi ẹ jáde síta kẹ́ wá debunk gbogbo nǹkan tó ń sọ against yìí. Because àwọn kan sọ débi wípé nígbà tí kéèsì bàbá Ìjẹ̀ṣà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe dúró takuntakun tẹ́ ṣojú tẹ́ ṣẹ̀yìn pé ẹni ọ̀rọ̀ kan tó bá ti sọ lórí social media báyìí ẹ máa ń jáde ẹ máa wá debunk ẹ̀. Ẹni ọ̀rọ̀ kan ẹ máa jáde ẹ máa debunk ẹ̀. Ẹni ọ̀rọ̀ kan ẹ máa jáde ẹ máa debunk ẹ̀. Ẹ jọ̀ọ́ wọ́n expect yín lórí eléyìí náà. Wọ́n expect yín kẹ́ wá debunk eléyìí náà. Fún àǹfààní ẹ̀yin olólùfẹ́ mi, fún àǹfààní àwọn tí wọ́n ti mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó lè kàn wọ́n lára. Especially torí Mr. Yomi Fabiyi, ẹ bá mi share fídíò yìí kó lè kàn wọ́n lára. Kẹ́dẹ̀ bá mi subscribe sí LLA Global TV. Gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín. Iná ò ní tán wọ yín. Àbùdíntó lókun, àbùdíntó àtọ̀tọ̀ lọ́sà. Gbogbo ẹ̀yin tẹ́ tún ṣe máa subscribe náà. Ẹ ò ní rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Gbogbo ẹ̀yin tẹ́ subscribe mo ti rí yín o. Mo mọ̀ pé ẹ̀yin tẹ́ ṣì ń wò mí náà ẹ máa tún subscribe. Ẹ subscribe kí gbogbo àjọ máa jẹ àǹfààní ètò yìí. Yà gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ. Mr. Yomi ẹ jáde síta kẹ́ wá debunk gbogbo allegation tí wọ́n fi kàn yín yìí. Torí pé kí ni Justice for Mohbad lèmi mọ̀ lọ́kàn pé ẹ̀ ń jà fún pẹ̀lú iṣẹ́ takuntakun tẹ́ ẹ ti ṣe sẹ́yìn. Kódà ibi tí àwọn ẹlòmíì ò lè dé gbogbo 80% àwọn tó sọ pé wọ́n ń jà fún justice wọn ò lè débi tẹ́ ẹ dé, wọn ò lè find out nǹkan tẹ́ ẹ find out jáde. Especially lórí ọ̀rọ̀ CCTV camera. Ẹ débẹ̀ ẹ rí nǹkan tó wà ńbẹ̀ ẹ dẹ̀ leak àṣírí yẹn síta. Gbogbo àwọn èèyàn believe fún yín gan. But ibi tọ́rọ̀ yìí wá ń lọ yìí sí mo mọ̀ tẹ́lẹ̀ pé àwa Yorùbá a máa ń sọ̀rọ̀ àná dìbà mi ìkojúmọ́ tó mọ́. Yorùbá nìyẹn. Tán bá ti rẹ́ni tó ń ṣe takuntakun bọ́n ṣe máa bíwó òun ni wọ́n máa wá. Tó bá jẹ́ pé lóòótọ́ ni nǹkan tí wọ́n sọ pé ẹ ṣe Mr. Yomi Fabiyi, ẹ ti fún àwọn anti-justice láyé o. Wàláì ẹ ti fún wọn ní ọ̀rọ̀ sọ. Kódà ẹ ti fún wọn ní chance. But èmi ò tí ì ní ìgbàgbọ́ pé lóòtítọ́ ni torí mi ò gbàgbọ́. Because ọwọ́ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn pẹ̀lú bí tẹ́ ẹ dé kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ikú wá yín kiri tẹ́ fi sá lọ sí UK. Mo mọ̀ wípé no kò wá lè di ìsìn káwa gbọ́ wípé ẹ ti join àwọn anti-justice because wọ́n ní the way bẹ́ẹ̀ ṣe ń ṣe bí ìgbà tábà sọ pé ẹ ti join ní anti-justice ni. Mo dẹ̀ mọ̀ wípé àwọn people yìí ò lè gbowó fún yín kẹ́ ẹ gbà. Èmi sì ń jẹ́rìí yín. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ Mr. Yomi Fabiyi ẹ jẹ́ ká fi ṣe 50-50. Torí nígbà mi a lè sọ pé bẹ́ẹ̀ kọ́ kó lọ jẹ́ bẹ́ẹ̀ ni o. But èmi sì ní ìgbàgbọ́ nínú Mr. Yomi Fabiyi pé wọn ò lè gbẹ̀yìn bẹ́bọ jẹ́. Ẹ̀yin olólùfẹ́ mi òun mú ní kí sáré wá fi tó yín létí. Ó ṣeé ṣe kẹ́ máa gbọ́ kẹ́ wọ́n pé ẹlẹ́ẹ̀lẹ́ ò tiẹ̀ sọ́n pa ọ̀rọ̀ yìí ẹlẹ́ẹ̀lẹ́ ò tiẹ̀ dá sí. Òun ló jẹ́ kí ní kí sáré wá fi tó yín létí. Mo tún sì máa tún ṣe more investigation lórí ọ̀rọ̀ yìí. Mo tún sì máa tún ṣe ìwádìí dáadáa. Ẹ̀yin olólùfẹ́ mi tí n bá tún gbọ́ nǹkan kan lórí ọ̀rọ̀ Mr. Yomi Fabiyi against Justice for Mohbad máa tún wá fi tó yín létí. Àwọn ò ready láti cover anybody tó bá ti ń ṣàbòsí lórí ọ̀rọ̀ Justice for Mohbad. Tó bá fẹ́ jọ́ṣàká tó bá fẹ́ jóṣoko jẹ́ òṣoko ọ̀ṣàkàṣoko àwọn ò fẹ́ nínú Justice for Mohbad. But èmi sì fún yín ní 70% Mr. Yomi Fabiyi pé ẹ lè ṣe bẹ́ẹ̀. But tó bá wá jẹ́ pé ẹ ní ṣe bẹ́ẹ̀ ẹ jáde síta kẹ́ wá debunk ọ̀rọ̀ yìí kẹ́ wá debunk allegation tí wọ́n fi kàn yìí. Ẹ ṣé gan-an olólùfẹ́ mi a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Justice for Mohbad versus Yomi Fabiyi. A ní rí jù báyìí lọ tí n bá tún gbọ́ any information màá tún wá mú wá bá yín. Ẹ bá mi share fídíò yìí kẹ́dẹ̀ bá mi subscribe sí LLA Global TV. Ire o, mo tún padà bọ̀.